Má gba owó tèmi lọ́wọ́. Má gba owó tèmi lọ́wọ́ ẹ lẹ́ni yìí. Má gba owó mi lọ́wọ́ ẹ lẹ́ni. Tí bá gba owó tèmi lọ́wọ́ ẹ kí bàbá mi pè mí lọ. Má gba owó tèmi lọ́wọ́ ẹ. Aṣọ mi máa ti ń yá. Mo ṣì máa jẹ́ ẹ sí o. Gbogbo pátá ẹ gbogbo bíráì ló máa wà ń tà. Ìjọsìn jọ àti ìyàwó ẹ nínú ilé yìí. Ṣé gbogbo nǹkan tí mò ń ṣe pátá fún nínú ilé yìí? Ṣé sísá ilé ṣe? Ṣínà sísọ ẹ so wọ́n. Àgbàlẹ̀ tù yín sí rẹ̀ mákẹ́tà tọ́ ìmá ti sinimá titun Sobidire Sobidire ẹlẹ́dàá mi o Sobidire Infamous. Sobidire. That go on to the lady from the stable of Toymax Films only. The inspirational marketer Atunde Lotun Kogbe to run wọn tó kẹtìlẹ̀ gbogbo ìgbà. Sinimá ti tún Sobidire. Akọ̀tún sinimá ti Yetunde Wunmi ṣẹ̀ṣẹ̀ ṣe. Okuna lalaju. Ìrírí ayé alágbára ńlá ni Sobidire. Àfikún Sobidire láyé wa. Orí wa ò ní gbàbọ̀dé. A ò ní jẹun ìbànújẹ́. A ò ní gbaṣọ àbúrò wa wọ̀. A ò ní dàtọ̀rọ̀ jẹ láyé wa. Kí ló le tó bẹ́ẹ̀ nínú mọ́tò? Yetunde Wunmi ẹ̀gbọ́n sunkún. Ibrahim Chatta àbúrò rẹ̀ náà sunkún. Bẹ́ẹ̀ torí ọ̀yà la fi dé sùn. Torí ara ilé la fi dára oko. Sinimá yìí kọjá àfẹnurò Sobidire ni. Ó gbé ọkàn sókè roro. Taiwo Hassan Yetunde Wunmi producer. Afeez Abiodun ló direct ẹ̀. Starring Ogogo, Yetunde Wunmi, Ibrahim Chatta, Odunlade Adekola, Kemi Afolabi, Afeez Abiodun, Bimbo Success, Adéadémrelé, Ayọ̀ládẹ̀jọ Oyinda. Ẹ wo wọ́n ti pọ̀jù nínú ẹ̀ kàkà díẹ̀ ká dákẹ́ ni. Sinimá ti tún Sobidire subtitled in English. Ó ti jáde sórí KCD nìkan báyìí. Marketed by Àgbálẹ̀tù Inspirational Marketer, Toymax Films Holding, Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. A+ Standard Motion Pictures àti Kenny Climax Limited ní Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos ló ń distribute yẹ. Sinimá ti tún Sobidire. It is not over until it is over. Go get your copy now. Now.